àwọn ọmọ Yorùbá a kú oríire oríire náà bá wa kalẹ̀ nítorí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ o akọ́kú oríire wípé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà pé bàbá wà láyé bàbá wà pẹ̀lú àlàáfíà tó dáa tó péye nítorí wípé ọjọ́ táwọn ìran darandaran tí a lọ kógun bá bàbá ńlé ẹ rí pé ọjọ́ kékeré kọ́ Ọlọ́run ló kó ẹ̀mí bàbá yọ Ọlọ́run ló ṣàánú ran Yorùbá ẹ dẹ̀ wá rí wípé gbogbo pìtìpìtì gbogbo wàhálà tí ń bẹ lórílẹ̀‐èdè báyìí ń sẹ́ ẹ́ di pé òkè ọya ló ti ọkọ́ wà ó dé middle belt ó ti wọlé Yorùbá báyìí kì bá ti wọlé Yorùbá tipẹ́tipẹ́ ilẹ̀ Yorùbá gangan ni ò bá ti bẹ̀rẹ̀ Ọlọ́run ló kó wa yọ ẹ wo ìgbésẹ̀ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà kó tó di pé wọ́n kò lórílẹ̀‐èdè yìí ẹ wo ìgbésẹ̀ ńláńlá tí wọ́n ń gbé láti fi jẹ́ wípé gbogbo àwọn darandaran tí wọ́n ń pa wá sínú igbó ẹ rí i pé láì gbà ẹni pa bàbá Fatai Ọkọlóyún wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá láti ìlú òyìnbó tẹ́lá wọn wá dáko nílùú bàbá wọn lórí ilẹ̀ Yorùbá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìlóṣòfò ẹ̀mí tí wọ́n ń pa wọn tí wọ́n ń gbé wọn ẹ wá rí yẹn ẹ wá rí i pé sẹ́tí bàbá sẹ́lẹ̀ ń gbà yẹn ó sì ń ṣiṣẹ́ di bátàmì tá a wà yìí inú gbọ́ tí wọ́n wọ̀ lọ́ ń gbà yẹn tí wọ́n lé wọn kàbàkàbà tí wọ́n dájọ́ fún ẹ pé tọ́ àfẹ́ rí yín máa ń gbà báyìí èyí tó bá dẹ̀ láyà kó dúró ìran Yorùbá pátápátá yìí ló ń sọ̀rọ̀ kì í ṣe olóyè Sunday Igboho nìkan ẹ rí i wípé wọ́n bẹ́lùgbẹ́ òǹkàlùkù wọn sádànù ni ńlọ́mú kálàáfíà ò tún wà níwọ̀nba tó wà dòní yìí ìdí nìyẹn tá a fi lè gbàgbé olóyè Sunday Igboho láéláé bàbá wa Professor Banji Akíntóyè àgbọ̀dọ̀ gbàgbé wọn ibi tẹ́tọ̀ wá dé lónìí à ń rọ ìjọba àpapọ̀ à ń bẹ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ ètò security ètò ààbò nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ètò security ètò ààbò nílẹ̀ Yorùbá ẹgbẹ́ fún bàbá wa ẹnilẹ̀ níyẹn ní àpọ́nlé bàbá wa olóyè Dr. Adéníyì Adéyẹmọ Sunday aka Ìgbòho Òòṣà ẹgbẹ́ ètò ààbò fún bàbá yìí ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó jìnnà ẹ má jẹ́ kó ju àsìkò tó yẹ kẹ́ ẹ ṣe lọ bàbá ẹ rí i pé àwọn òkè ọya yìí pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń ṣe ìbàjẹ́ tí wọ́n ń ṣaburú wọ́n sì tún ń kún àwọn èèyàn wọn wọ́n tún ń rarinṣẹ́ fún wọn tí àwa tá a wá ṣaburú tá a dàlúrú tá a pààyàn tá a bá dúkìá jẹ́ ṣé kò yẹ káàbù ọ wà lórí wa ni bàbá ṣé kò yẹ kí ààbò tó péye tó dájú kó wà lórí àwọn ọmọ yín ńlẹ̀ Yorùbá ni bàbá ẹ má jẹ́ ká sún gbàgbé ẹ má jẹ́ ká sún àsùnpìyẹ ẹ má jẹ́ kẹ́rù ọ bà wá tọ́ra ń gbọ́ wípé wọ́n ní àlẹ́jẹ́lẹ̀ wípé ẹlẹ́rù ń bà yín pé ká má bàa pa yín ẹ̀ lè ṣègbésẹ̀ tó tọ́ ẹ̀ lè ṣègbésẹ̀ tó yẹ lórí àwọn báńdíìtì bàbá eléyìí yàtọ̀ sí báńdíìtì o ẹ jẹ́ ẹ fi ààbò ẹ dá ààbò tó pé ààbò tó péye tó nípa jù ní lọ ẹ dáàbò lẹ̀ Yorùbá kò ì sọ́nà tẹ́ fẹ́ gbà ju wípé gbogbo àwọn tó jẹ́ ọmọ wa lákìkanjú gbogbo àwọn tó jẹ́ ọmọ wa lákìkanjú ẹ kó wọn sólé sábẹ́ olóyè bàbá wa Sunday Igboho Òòṣà ẹrú bàbá lágbára ẹra AK-49 AK-47 ẹra kalẹ̀ ẹ rẹ́gísítà rẹ̀ fún wọn ẹ rẹ́gísítà rẹ̀ lábẹ́ àṣẹ ìjọba àwọn tí ó gbàṣẹ gangan ń lo gbogbo oníṣẹ́ yìí tí a fi ń dààmú orílẹ̀-èdè tí a ń dààmú wa tí a ń pa wá tí a ń gbé wa tí a ń gbowó wọ́n tún gbowó lẹ́lòmíì wọ́n tún pa káwá wípé àwa tá a ṣẹ̀ láwa nírìlú gbé àwa tá a ṣẹ̀ gangan lọ́kàn wọ̀ wá ní balẹ̀ àwọn tí ń dáràn yìí ọkàn wọn wá balẹ̀ wọ́n rìn wọ́n yan wọ́n tún ṣe fídíò jáde bàbá bàbá mi màmá mi mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí lórí fídíò tá a fẹ́ wò yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi kẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé mi bọ̀ látẹ̀yìn ilé ayé yìí ọ̀nà yín kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira ilẹ̀ Yorùbá ò ní dàrú mo kí gbogbo àwọn bàbá mi orí adé ọrùn lẹ̀kẹ̀ kálá torí bàbá wa ò ní rìṣà káàkiri gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá mo á fàbọ̀ rẹ̀ sórí bàbá wa bàbá Olúgbọ́n torí lè gbọ́n mo sì fìlà fún gbogbo orí adé orí ìdọ̀bálẹ̀ mọ́ wa ẹ má wo ilẹ̀ Yorùbá ràn ẹ má wò wá níran o ẹ má jẹ́ kún ó kó wa lẹ́rú ẹ má jẹ́ kún ó kó gbòǹkà àlùmọ́nì wa lọ tán ẹ má jẹ́ kún ó pa wá tán lórí ilẹ̀ ẹ má jẹ́ kún ó ba gbogbo dúkìá wa jẹ́ wọn ò já róko lọ mọ́ iṣẹ́ òjò ọwọ́ lọ déédé mọ́ ohun gbogbo ló sì wọ́n ń tà yìí ẹ dá ààbò tó tọ́ ààbò tó péye
ẹ ṣíṣẹ́ kúrò lórí bàbá wo lóye Sunday Igboho tẹ́ ẹ fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ gbẹ́sẹ̀ kúrò lórí orúkọ burúkú ẹ gbẹ́sẹ̀ kúrò lórí owó wọn ẹ gbẹ́sẹ̀ kúrò lórí pásítọ̀tù bàbá ẹ wá ró bàbá lágbára bàbá ó ṣe iṣẹ́ takuntakun ọ̀sẹ̀ máa ṣe ẹ tẹ̀lé mi ká lọ bílẹ̀ Yorùbá ṣe ń lọ ìmọ̀ràn tí ń gba bàbá wa ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ibi tọ́rọ̀ dé dúró àwọn gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí níbi fídíò yìí ìbí fi máa ń pé ká máa bẹ̀ síwájú gbogbo ẹnikẹ́ni tó bá fògìjà tó bẹ́ sàárín ọkàn wòrán lásán ni gbogbo ẹnikẹ́ni tó bá bẹ́ gìjà tó lọ dìẹ́ǹdì irú wọn kàn wòrán lásán ni wọ́n wé sí dátà ni ẹ jẹ́ ká mú láti pilẹ̀ ká wá tẹ̀ kẹ́jẹ́ ká wò ó dópin bó kí lèrò ọkàn ti yín gangan lórí ilẹ̀ Yorùbá àbò ilẹ̀ Yorùbá tá a wà yìí kí lèrò ọkàn tèmi kí lẹ̀yin rí sí i ṣé bó ti yẹ kí ilẹ̀ Yorùbá wà lọ́wọ́ yìí ṣé bó ti ẹkún ó de olóyè Sunday Igboho mọ́lẹ̀ lọ ẹkún ó dè mọ́lẹ̀ báyìí ní àbẹ̀ ẹkún ó tú ọ̀bá yìí kalẹ̀ sọ yẹ kún ó gbágbára fún bàbá àbíkọ̀ yẹ ǹjọ́ yẹ káàbù ọ wà lórí ilẹ̀ Yorùbá àbíkọ̀ yẹ ta ló yẹ kó ṣe fún wa ṣé bàbá wa Ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lọ ẹkún ó ṣe authoritatively látòkè wá àbí kún ó fi wá kalẹ̀ kún ó fi kólẹ̀ Yorùbá lẹ́rú kún ó fi hàn wálé mà ẹ má jẹ́ ká sọ̀rọ̀ pọ̀ jù ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ bọ́ sójú pápá káwo bí nǹkan ṣe ń lọ. ẹ kalẹ́ mo kí gbogbo wa pátápátá gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà mo dẹ̀ tún kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora ilé wọ̀nà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira àyè tí oníkálukú wà tọ́lọ́run fi wá sí tá a ti ń sọ̀rọ̀ ajé wa Ọlọ́run ní babẹ̀ jẹ́ àkóbá àdábá Ọlọ́run jẹ́ kárí ibi tá a wà àmì àṣẹ mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ọbẹ̀ látòrí bàbá wa onírìṣà káàkiri gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá tóbi dórí bàbá wa Olúgbọ́n torí lè gbọ́n mo sífìlà fún gbogbo orí adé lápapọ̀ orí ìdọ̀bálẹ̀ mọ́ wa. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá kò ní dàrú àmì àṣẹ wọn ò ní kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá àmì àṣẹ wọn ò ní tà wá fáwọn ọ̀tá nílẹ̀ Yorùbá àmì àṣẹ ogun ilé ò ní jà wá ogun ta ò ní jà wá àmì àṣẹ a ó borí gbogbo ìṣòro gbogbo challenges tó bá lè kọ́ wọlé Yorùbá a ó borí ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́mọba tí ò sì ní mẹ́mẹ́ nìkan kán lọ àmì àṣẹ. ọ̀rọ̀ tó wà nílẹ̀ lónìí ọ̀rọ̀ yìí nípọn gan ó wúwo gan ẹ wo ojú screen yìí ẹ wo bàbá wa tẹ̀ ń wò tẹ́ wà lórí ìdúró yìí bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho ṣá owó bàbá dámì mo kí wọn púpọ̀ mo kí bàbá wa Professor Banji Akíntóyè mo kí bàbá wa Koiki Media mo kí gbogbo àwọn professors tó kù ilé wọ̀nà wa kò ní bàjẹ́ èròǹgbà wa láti délẹ̀ lérí pẹ̀lú ògo tọ́lọ́run ọba ó súnmọ́lé báyìí yọ tẹ̀ wá lọ́wọ́ nírọ̀wọ́ rọrùn ni tí ò ní mógun dání tí kò ní mú wàhálà dání tí ó sì ní mú jà dání àmì àṣẹ. mo fẹ́ gbé wa débẹ̀ lónìí ni o mo fẹ́ gbé wa débẹ̀ gan ká mọ̀ wípé àwọn ọmọ Yorùbá Ọlọ́run kẹ́ wa gan Ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá o Ọlọ́run dẹ̀ ṣe àánú fún wa tó pọ̀ Ọlọ́run ṣe àánú fún wa kò dẹ̀ ní gba àánú yẹn lọ́wọ́ wa ọlá tọ́lọ́run ṣe fúnlẹ̀ Yorùbá kò ní gbà òkìkí rere tọ́lọ́run ṣe fúnlẹ̀ Yorùbá kò ní gbà gbogbo àwọn alágbára tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní pa wọ́n kò ní gbà wọ́n lọ́wọ́ wa kò ní gbà wá náà àmì àṣẹ. ẹ rí i pé ó ń tó bí ọdún mélòó kan sẹ́yìn tí àwọn Fúlàní darandaran tí wọ́n ń kógun ja àwọn agbègbè kan lọ́yọ̀ state ńgbà yẹn tí wọ́n ń pa àwọn èèyàn lóríṣiríṣi ayé ìgbà yẹn náà wọ́n pa bàbá wa Fatai Ọkọlóyún ẹ rí i pé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho ṣá wọ́n dìde ńgbà yẹn gbogbo ayé
ló ṣàyẹ̀sí bàbá yìí, gbogbo ayé ní ṣàdúrà fún bàbá yìí. Wọ́n dìde lásìkò tó tọ́, wọ́n dìde lásìkò tó yẹ láti jẹ́wọ́ ọmọkọ fún àwọn darandaran láti jẹ́wọ́ ọmọkọ fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, láti jẹ́ kí wọ́n mọ̀ wípé yes, ọmọ rere ni làwọn jẹ́ fúnlẹ̀ Yorùbá. Ẹ rí i pé àjọlọ Ọlọ́run, àjọlọ olóyè Sunday Igboho ń gbà yẹn, àjọlọ àwọn gan o, torí wípé ara ọlá àwọn tá a jẹ ńlá sì tún jẹ́ dìsín. Tí kì bá ṣe pé ìgbésẹ̀ tí bàbá yìí gbé ń gbà yẹn, bádìí tẹ́sẹ̀ wá ń wọ Ọ̀yọ́ sí sẹ́wọ̀n, wọ́n ti gba gbogbo bẹ̀yẹ tipẹ́, wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. Ṣùgbọ́n Ìgbòho ṣà lásán tó ní kálukú bá ń gbọ́, oníkálukú ọmọ yìí pé ibi àwọn ń lọ yìí o ẹni Ọlọ́run bá ló délé ni, láwọn tí ó jẹ́ ọ̀tá tí wọ́n bá burú bọ̀ wá, àwọn gan ó rò wọ́n tún tún rò, wọ́n yí ẹ̀mí wọn padà pé ẹ má jẹ́ ká lọ, ẹ má jẹ́ ká lọ o, ìṣesí kí gbogbo àwọn dè mọ́ rárá. Ẹ dẹ̀ rí i pé bẹ́ẹ̀ náà ni ó rí, gbogbo gbèsè tí wọ́n bá ń ṣe àmì àṣẹ wọ́n máa parẹ́ ni, wọ́n máa run ni pẹ̀lú ògo tọ́lọ́run bá àmì àṣẹ. Ẹ rí i pé bàbá yìí ṣe iṣẹ́ takuntakun fún wa nígbà yẹn. Iṣẹ́ tí wọ́n ṣe ọ̀tá ńlẹ̀dì sí yìí kọ̀tá o, ẹ má jẹ́ ká tara wa, iṣẹ́ tí bàbá yìí ṣe kọ̀tá ńlẹ̀dò níyì, kọ́dà yín jà wá sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wà lórí ààrẹ lọ́wọ́ yìí, allegedly bá a ṣe ń gbọ́ gan, allegedly mi ò ní evidence ẹ̀ lọ́wọ́ o, bọ̀ bí mo ṣe ń gbọ́ wọ́n ní ipa ribiribi, ipa rere tí bàbá wa olóyè Sunday Igboho kó, ipa tí Yorùbá nation kó pé àwa fẹ́ ya, a fẹ́ kúrò nínú làásìgbò, a fẹ́ kúrò nínú wàhálà, ó tún mú un tó jẹ́ wípé Ọlọ́run ní pé wọ́n fi gbé fún bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ààrẹ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, tọ́lọ́run sì nígbà lọ́wọ́ wọn, tọ́lọ́run ní bà wọ́n jẹ́, torí wọ́n dúró ń do pé wọ́n fẹ́ ba ìjọba ìjẹ́ pátá ni. Ìlà wa dẹ̀ fi ń pariwo ní Yorùbá nation fi ń pariwo wípé ẹ jẹ́ ká ya, ẹ jẹ́ ká relé, ilé là ń lọ, ẹ jẹ́ ká relé, ilé là ń lọ, àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé o, ẹ jẹ́ ká relé, ilé là ń lọ, ẹ jẹ́ ká relé, ilé là ń lọ, àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé o, àgbẹ̀ kan ò ní roko kó gbàgbé ilé. Bọ́kọ̀ bá sì lòkun tó lọ́sà tó káàkiri gbogbo orí omi káàkiri etí èbúté nífàbọ̀ sí, Yorùbá nation lọ́nà àbáyọ, ó nìkan lọ́nà àbáyọ tó wà ní ó ti fojú hàn báyìí, ó ti fojú hàn gedengbe, kò sínú pé àṣẹ tó máa jáyan rẹ̀ mọ́, kò sínú pé àṣẹ̀ṣẹ̀ tó máa jáyan rẹ̀ mọ́, kí ìpàṣẹ tó máa jẹ́ lẹ́nu bí ẹni jẹ obì, bí ẹni jẹ sú, ó ti fojú hàn gedengbe. Ẹ dẹ̀ rí wípé nípa ètò ká mójútó igbó wa, ká mójútó lù ú, security, bàbá olóyè Sunday Igboho ti sọ sẹ́yìn, wọ́n ti sọ kó tó di pé wọ́n kò lórílẹ̀‐èdè yìí. Ẹ wá wò ẹ́ rí i pé ní wọ́n padà ń ṣẹlẹ̀ yìí, bọ́ọ̀lá ìgbésẹ̀ tí bàbá ti gbé síwájú ó sì ń ṣiṣẹ́ dì sí o, títóbi Ọlọ́run bá mo fi ṣèbúra, bandit ọba ti gba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá dé kò everywhere. Wọ́n bá ti máa ṣe wá lọ́sẹ̀ jù báyìí lọ, òkú ọba ti sùn lọ rẹpẹtẹ, àmọ́ dúkìá ni ọba ti ṣòfò, àmọ́ yóò bí là ní rí mọ́, àmọ́ yọkùnrin là ní rí mọ́, àmọ́ yẹn ni ó ti kú, àmọ́ yẹn ni ó ti sá lọ, táà ní mọ́ bí wọ́n wà mọ́, táà ní gúrú ara wa. Ṣùgbọ́n ọlá wípé bàbá yìí ṣègbésẹ̀ ń pilẹ̀, wọ́n dúró du akin, wọ́n dúró du ọmọkùnrin, wọ́n dúró du ojúlówó, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá gidi, ọmọ Yorùbá sámsám lọ́nà tó fi kó wa yọ lọ́jọ́ òní. Mo á fẹ́ kákọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá, ẹ rí pa ń kígbe security. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn sì ṣe ìgbésẹ̀ tọ́tọ́ tó yẹ kí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá, ń ló mú ká máa fi pariwo wọn tí ì ṣe ntọ́ yẹ o. Ẹ rí wípé àwọn darandaran tó wà lókè ọ̀yà yìí, àwọn ni wọ́n ń kó ìbọn
ohun ìjà ni wọ́n ń kó láwọn ọ̀daràn yìí lọ́wọ́. ọ̀daràn wa mọ́lẹ́yọ̀ kan o láwọn èyí tèmi mẹ́jẹ ń dákọ̀ wọ́n ń dákọ̀ àwọn tẹ́rọ́rìsì wọn ò jọ mọ́ Fúlàní herdsmen wà lọ́tọ̀, bandit wà lọ́tọ̀, Boko Haram wà lọ́tọ̀, ICC àìpọ̀nà ń pè wọ́n wà lọ́tọ̀. ẹ rí wípé ẹwà àwọn ẹgbẹ́ yìí wọ́n pọ̀ lọ́jà tirẹ̀ ń bẹ̀ ni wọ́n sì hábọ̀ fún wọn tó kárí tó tún ṣẹ́kù. kẹ́ lè mọ̀ wípé àwọn òkè ọ̀yà yóò dóńdó wípé kálàáfíà wà lórílẹ̀‐èdè yìí wọn sì dóńdó kálàáfíà wà nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ni àti ilẹ̀ Haúsá ni wọn dóńdó rẹ̀, ṣùgbọ́n tilẹ̀ tiwa lọ́kàn wá, tilẹ̀ Yorùbá yìí lọ́kàn èmi. láfi rán bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí gbogbo gbà, ṣé agbára ti yín ọ̀ka wọn báńdíìtì, kọ̀ọ̀ká Boko Haram, kọ̀ọ̀ká Fúlàní herdsmen, kọ̀ọ̀ká tẹ́rọ́rìsì, kọ̀ọ̀ká ICIC ẹ̀bùnà ń pè wọ́n. ọmọ Yorùbá lágbára ti yín ká, adẹ̀ ń pariwo ẹ ṣègbésẹ̀ kúrò lórí olóyè Sunday Igboho. ẹ̀rọ Yorùbá lágbára, àwọn ọdẹ wọn bẹ́ẹ̀ bìbà bẹ́ẹ̀ bá gbéṣẹ́ yìí fọlọ́yè Sunday Igboho, àwọn ọmọ bí wọ́n ti sa gbogbo wọn jọ káàkiri ilẹ̀ Yorùbá tí wọn ò sì ní dára wọn, tẹnu ó sì kára, ẹnu kù ti kára wọn tẹ́lẹ̀, ẹnu ti kára wọn tẹ́lẹ̀, kì í ṣe pé wọ́n ń jàyàn ara wọn, kì í ṣe pé bọ́yá à ń lọ bí à ń lọ òun, afẹnu kò sí lójú kan ni. bẹ́ẹ̀ bá ti gbé olóyè Sunday Igboho lọ́wọ́ ẹ fọ̀rọ̀ lẹ̀ fún wọn, ẹ fi yókù lẹ̀ fọlọ́hún. àwọn òkè ọya ni ń rọ àwọn èèyàn wọn lágbára tí ẹ ń kó ìbọn ńlá fún wọn. àwa ti dóńdó wípé ọlọ́run bẹ sọ́lọ́run lọ́jà rújà yìí, sọ́lọ́run bẹ lọ́jà làwa fi ń pariwo. ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu bàbá wa ẹnilẹ̀ níyì, bàbá wa olóyè Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. Mo kí bàbá Professor Banji Akintoye Àgbọ̀ndálẹ̀, mo kí bàbá olóyè Koiki Media, mo kí bàbá wa Olúgbọ́n Torílégbọ́n, mo ṣí fìlà dúró fún adé bàbá. ilẹ̀ Yorùbá ní bàjẹ́, ẹ kú àdúrótì gbogbo gbà, ẹ kú àṣeyẹ, Ọlọ́run ní pín yín ń pa bàbá. ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa olóyè Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. gbogbo ayé mọ̀ pé tí bá fẹ́ sọ̀rọ̀ mo lè dà Ọlọ́run tó ní mímọ̀ wá dókò wá rí ní wọ́n pa àwọn èèyàn wa nílẹ̀ ìlú báyìí tí a bá ní àní sọ̀rọ̀ kò dá ilé Yorùbá ni wà àwọn bàbá wa náà rẹ̀. ẹ lákàn má bínú kó lè yé wa dáadáa. ẹgbọ́n tí wọ́n ń sọ ní wípé wọ́n ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí, wọ́n ń pa wá nìyẹn o, wọ́n ń pa wá kíkankíkan nílẹ̀ Yorùbá yìí. mo fẹ́ kó yé wa láti pilẹ̀ ká lè mọ ibi tí à ń bọ̀rọ̀ rè. ẹ já tẹ̀síwájú. àwọn òbí náà táwọn yẹn ní wá sọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ Yorùbá rẹ̀ náà sọ̀rọ̀ ọmọ bá ní ìbísí irú bàbá wa ọdún àtàwọn ọba wa wọn láyà kápá wọn sọ̀rọ̀ alédè síjọ́ tó ní agbára lẹ́yìn. sẹ́yìn gbọ́ bẹ́ẹ̀. àwọn ìtàn parí wàrà bẹ́ẹ̀ ni ókè náà ta ló mójú ògùn tí ó parí nílé tó mójú bàbá Olúmọ ìwọ ni àwọn yóò sì dúpọ̀ ló ń dúpọ̀ pé lọ́wọ́ bá dé àwọn àmà ilé láti bọ́ lọ́dọ̀ mọ̀ má bẹ̀rẹ̀ láti gbà ọ̀dọ́ wá sí aláàbò tó bàbá yìí bàbá mi jọba àpèsè mo lè jọba kí mo lè lọ́rọ̀ tó fẹ́ sọ fún tí mo lè mọ̀ pé tí bá sọ fún ẹ̀sìn pé mo fẹ́ lágbára tẹ́ bá fẹ́ ṣe láti sọ fún àwọn tó lágbára pé ilẹ̀ Yorùbá o alẹ́ ti sọ fún mi agbára. ẹ gbọ́. mo fẹ́ kọ́ wá ní lọ́sọ̀ fẹ́ mọ̀ yẹ mo ní mo fẹ́ wá rí yín mo sì ń gbọ́ fún wọn sọ fún wọn àwọn mi bàbá ní àgbà ọ̀fẹ́ wálé lórí ẹ ọ wálé lórí bí ọkọ rẹ àtàwọn èèyàn rẹ wọn kọ lójúmọ́ mọ́ tí wọn bá dá ọdún sọ fún lọ́rọ̀ bàbá rẹ lójúmọ́ ó ní ọba àwọn olùkọ́ bàbá
àbómi Yorùbá. ṣé ń gbọ́ bẹ́ẹ̀. báwo lè ṣe fẹ́ bá wa ṣe kábíyèsí báwo lè ṣe ti wà lẹ́yìn ẹ̀ sọ fún àwọn tó yẹ kẹ́ bá wa sọ fún security lè ń báyìí wọ́n kò lè wà lọ́wọ́ ìyẹn báyìí kéèsì wọ́n lé wọ́n tẹ̀lé kúrò lórí mi ò àyàn mi ò jáyọ̀ wọ́n sí àkáǹtì fún bìbí kí ni mo ṣe ọmọ Yorùbá ni nínà ọmọ Yorùbá. ẹgbẹ́ àárín ẹ̀ náà dáadáa o wọ́n ní síkírítì ààbò ilẹ̀ Yorùbá kan kó lé àwọn lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn wọn pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yóò jẹ́ ṣíṣe ní rere tọ́lọ́run sì wà pẹ̀lú wa. dẹ́n pàápàá jùlọ kí wọ́n yọ orúkọ burúkú tí a gbélé wọn lórí wọ́ntẹ́dì kan gbé kúrò lórí wọn kan gbẹ́sẹ̀ kúrò lórí owó bàbá kan sì sí pásíwọ̀tù bàbá sílẹ̀ bí wọ́n sọ wípé dáradára rẹ Buhari ló gbélé ìyẹn ọ̀kan wa mọ́ o bàbá Bọ́lá Ahmed Tinubu ló wà ń bẹ̀ ní tí wọ́n bá ṣe kò sẹ́nì kankan tí ó yẹ wọn lọ́wọ́ rẹ̀ wò mo ti ń ṣe fídíò 2 mẹ́ta ń sìn yìí lórí ọ̀rọ̀ yìí mo ti ń ṣe fídíò tó 2 sí 3 lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú ògo tọ́lọ́run bàbá bó gbèsè kó ń bẹ̀ o odi túláàsì odi dandan à ń bẹ̀ wọ́n ni ẹgbẹ́sẹ̀ kó ń bẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lẹ́nu bàbá wo olóyè Sunday Igboho lọ. Bàbá mi ẹ lè lágbára láti sọ pé kí ọmọ ṣe kí ló ṣe bí o ṣe kankan mo ń dàbẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n fún wa ká kúrò lóko ẹ̀ fúlà ló lè mọ kó wa lẹ́wọ́n bíbá yìí fúlà ló lè mọ kó wa káàkiri fọwọ́. for example Buhari sọdún mẹ́jọ kó tó kú wọ́n pílánì bí wọ́n ṣe ní jẹ́ tí wọ́n sọdún mẹ́jọ wọ́n ṣe ń pílánì tó wọ́n nífẹ̀ẹ́ wa nìyẹn kí láwọn ṣe papọ̀ pẹ̀lú wọn kí láwọn ṣe papọ̀ pẹ̀lú wọn. wọ́n ti ń plan àwọn ọmọ Yorùbá dẹ̀ tún bẹ́ẹ̀ àwọn ọmọ plan. àwọn ẹni ẹ̀jẹ̀ wọ́n jẹ lára ẹ̀ wọ́n jẹ lára Tinubu ọ̀hún wọ́n jẹ dáadáa wọ́n jẹ yóò lára Tinubu wọ́n bẹ́ẹ̀ náà fọ́n plan. wọ́n jẹ kálábà wọ́n jẹ yóò dáadáa wọ́n jẹ tó pé fún ọ̀rẹ́ fún òrónú orí tí ó gbọ́dọ̀ tàrà Tinubu sí alábàbà wọn. wọ́n ṣe ìjọba lọ́sùn wọ́n ṣe káàkiri ṣe kọ́mísánná lẹ́kọ̀ọ́. àwọn yẹn náà tún bẹ́ẹ̀ náà fọ́ fúnra wọn lọ́sìn tí wọ́n ní ilẹ̀ ó mú wọn tí àwọn bá wọn sí ẹ̀kọ́ fún mi kílẹ̀ eré kílẹ̀ ajẹ́ wọn bá fúlàní sí ìfẹsọ̀rọ̀ tó wọn kò lọ́dọ̀ tó ti sọ̀rọ̀ sí wọn á bẹ bàbá mi security àgbo lè lò pa bẹ́ẹ̀ sì bá a mú tó yé ṣe lẹ́lẹ́ tó bá fẹ́ tó fún mi kì í ṣe lẹ́lẹ́ fún mi fẹ́ tó bá lè ṣe káwọn lè sọ̀pọ̀ sí ká mú tó fún mi mọ̀ fẹ́ lágbára ẹ̀ kábíyèsí. bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀lé tó ń kó sórí mi mi ò lè dá bá ní Nàìjíríà mi ò lè ṣe kankan fún abúlé bá ní Nàìjíríà nínú wọn bá mi tí wọ́n tẹ̀lé mi. ọ̀sọ̀ fún German ló kọ́ lẹ́bàá yọ̀ lọ́wọ́ mi tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ bá ti kọ́ sí German gọ́ọ̀mẹ̀ntì tí àwọn ìpínlẹ̀ transport wípé lọ́gbàá gọ́ọ̀mẹ̀ntì wọ́n gbọ́n tẹ̀lé mi in the field. so tí ìbá ẹgbẹ́ criminal gbé mi wá fún ìwà táwọn ọ̀gá bá kàn sọ wọn àwọn ọmọ wọn sọ tó bára ní òfin tí ìbá sọ fẹ́ ní wọn pọ̀ kò sí ìràbọ̀lẹ́ra ọdún nígbà bẹ́ẹ̀ ti sọ ọmọ kẹ́ni wá dábì lọ́la ayọ̀ púpọ̀ yìí. òun tó yẹ kí ní ìlú sí yéwu ìlọ yé mi. ẹjọ́ sọ ẹjọ́ bá kú mi sọ bẹ́ẹ̀ ọmọkùnrin bẹ́ẹ̀ pa mí àwọn mẹ́rin tẹ̀lé ẹ̀rẹ́ tó kú mọ̀ bá wọ̀ lọ́dọ̀ bàbá mi àwọn abá yẹn sì bá èyí ni bàbá wa bàbá yìí bá ti rẹ̀ ní olùkún ní tọ́lágbára lórí bẹ́ẹ̀ ni bàbá mú nípò àwọn ọmọ yẹn rẹ̀ láti ṣiṣẹ́ tí wọ́n bá yọ wọ́n tẹ̀lé tó lórí náà kì í láyé máa ń ṣe dáadáa ní ìdí pẹ́lú àmì àbọ̀mí ni ẹ̀ka ló sọ̀rọ̀.
Freedom Business Academy. Àti ìgbà yẹn lálejò. Owó sọ̀yà ìpè nítorí ọ̀fẹ́ Ọlọ́run ìjọba àpapọ̀ àti state ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa gbẹ̀ lálejò. Gbogbo èdè tó bá yẹ ká pe ìjọba àpapọ̀ lórí ẹ̀. Èmi máa bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀. Gbogbo wa gbìyànjú ní ipa tiwa nítorí pé òṣìṣọ́daràn o. Mò ń sọ Sunday Igboho kì í ṣe ọ̀daràn. Nípasẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà ni la fi sọ́ọ̀tún fi sósì níjọba ìdíbọ́ sí wa lọ́wọ́. Kò tẹ̀lé wá bọ́ sí wa lọ́wọ́ tán káwá sọ pé àmọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n máa wá fojú àdúgbò ẹ̀ wọ́n gba ẹ̀ wọlé. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ wọ́n á fi fún ẹ̀. Ó tún bẹ̀ gbogbo àwọn ìjọba láàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Yorùbá kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ kí wọ́n rí sí ọ̀rọ̀ ẹ̀, wọ́n dá sí ọ̀rọ̀ ẹ̀. Bẹ̀rẹ̀ láti ẹni tó ń jẹ́ olórí wọn Dàpọ̀ Abíọ́dún, olórẹpírẹ́sẹ̀ntì wọn, Southwest Governors Forum chairman wọn, kí gbogbo wọn jọ foríkorí. Èyí ṣe ọ̀daràn kí wọ́n lọ bá wa bẹ ààrẹ orílẹ̀-èdè kí wọ́n wo nǹkan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ kó ní òmìnira títa rẹ̀. Èyí tó ti ṣe ní òkè òkun ti tó gẹ́ àníjẹ ní Nàìjíríà báyìí. Èyí tó jọmọ ní pé nínú ọ̀rọ̀ tó béèrè ètò ààbò tí ìjọba ń ṣe lọ́wọ́ báyìí káàkiri tí wọ́n fẹ́ lo àwọn local vigilante láti lè ṣe káàkiri gbogbo Nàìjíríà ló fẹ́ ṣe. Fún ti Southwest máa kọ́ níwèé sí chairman Governors Forum. Mo recommend ìwọ Sunday Igboho. Láti lè jẹ́wọ́ ló ẹ́ẹ̀dì ti Southwest. Nítorí pé ìka tó bá tọ́ símú là ń rí ẹ̀sùn. Pàtàkì jùlọ, ó ti jà takuntakun fún ilẹ̀ Yorùbá. Ọwọ́ àwọn ètò ti ṣe yìí náà ó fi wá jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí pé káwọn kan rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀. Mi ò fáláṣẹ fún ìjọba àpapọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n. Ẹ̀bẹ̀ jẹ́ ni mo dẹ̀ bẹ̀ àwọn gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó kí gbogbo wọn kó kóra wọn papọ̀
wọ́n lọ bẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ tó bá wa wà ní ètò ààbò tí wọ́n ń ṣe lọ́wọ́ kí wọ́n jẹ́ ẹni tó máa jẹ́ olórí wọn láti máa bá wa ṣe káàkiri gbogbo stéètì kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo lè fẹ́ sọ fún àwọn ènìyàn àti ìjọba ibi tí mo ti mọ Sunday Igboho dé ní pé kò ń ṣe jàgídíjàpọ̀ èèyàn kò ń ṣe kírímínà. Jọ gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó yẹ tó bá òfin mu láti lè fi dáàbò bo gbogbo wa lé ilẹ̀ Yorùbá lápapọ̀ òǹkẹ́ ṣe o. Ẹ gbọ́dọ̀ rúfin ẹgbẹ́ lè ti ṣe gbogbo ẹ̀ ní ìlànà tó bá òfin mu. Nǹkan tí mo rẹ̀ kọ́ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ rí i pé ọ̀rọ̀ la gbọ́ yẹn látẹnu bàbá wa ọba Francis Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n. Ọlọ́run ọba yóò jẹ́ kí ilẹ̀ Yorùbá kó tòrò. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ogun ò ní jà wá nílẹ̀ Yorùbá. Mo fẹ́ gbé wa débẹ̀ gan ni lálẹ́ yìí o, mo fẹ́ gbé wa débẹ̀ dáadáa. Ṣé ẹ rí ètò ààbò ilẹ̀ Yorùbá? Ó dọwọ́ àwọn tó já síwájú wa nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Kí bàbá síjú àánú wo ilẹ̀ Yorùbá, kí bàbá síjú àánú wo àwọn ọba wa, kí bàbá síjú àánú wo gbogbo oyún inú àwọn ọmọ kéékèèké gbogbo apátápátá, kí bàbá síjú àánú wo iṣẹ́ tá à ń ṣe nílẹ̀ Yorùbá. A rí wípé ilẹ̀ Yorùbá túbà ó tòrò ó túbò túṣẹ, tó jẹ́ wípé ó gba gbogbo ẹ̀yà láàyè tó ní kálukú ń ṣe tiẹ̀ láì dira wọn lọ́wọ́. Ẹ wàá rí wípé àwọn darandaran yìí àwọn òkè ayé náà ni, àwọn náà ni o. Ìdè ń bọ̀ lókè àwọn ládẹ́rẹ́ rí pa ti ń pariwo tipẹ́, àti ń pariwo rẹ̀ bọ̀ tipẹ́tipẹ́. Ilé wọn náà wa kò ní bàjẹ́. Mo á fẹ́ gbé wa débẹ̀. Mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa kan, mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn, ká rí wípé a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fi gbọ́ ètò yìí láti pilẹ̀, ká gbọ́ dópin. A rí pé síso ìtọ́jà ló bí ọ̀pá ní èso ọ̀padà so èso rere ní oṣù jáde. Gbogbo wàhálà tá à ń ṣe wàhálà ò ní já sásán, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ogun ò ní jà wá. Gbogbo wàhálà tá à ń ṣe yìí kò ní já sásán, àmì àṣẹ. A ó borí gbogbo àwọn ọ̀tá tí wọ́n dúró nídùú wípé káwọn gbé wa ṣubú nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ jẹ́ ká ní sùúrù o. Gbàkigbà ó dẹ̀ yẹ ká fọ kínní yẹn pátápátá, ká fọ pátápátá. Ó ṣe jẹ́ ìgbà tí àwọn ará sáùtù tán bá wà lórí ìjọba ní àwọn ará òkè ọ̀yà ó yarí pátá, wọ́n sáfẹ́ kí gbogbo ẹ̀ dá pátápátá. Ṣé ń gbọ́ báyìí o? Ìgbà yẹn wọ́n mú lélẹ̀. Ẹ gbọ́ o. Ìgbà tí bàbá wa Ọbásanjọ́ nígbà tí wọ́n náà débẹ̀ nígbà yẹn, ìtàfojú bàbá yẹn rí ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn kọ́kọ́ gbé wá. Wọ́n fi da bàbá yẹn láàmú, gidigidi. Bàbá yẹn náà ọgbọ́n wọ́n fi tì í débi wípé ìgbà tí wọ́n ti gbé dọ́dọ̀ Yar'Adua, bí Yar'Adua ti ṣàìsàn tó ti gbogbo ẹ̀ tó ti ẹ̀rù dúráyè. Ǹjẹ́ gbọ́ kí wọ́n sọ nǹkan kan mọ́? Ǹjẹ́ gbọ́ kán gbé àjẹ́ndà kankan jáde? Wọn ò gbé àjẹ́ndà kankan jáde. Kí ló gbọ́ ẹ̀ tó ti ẹ̀rù dúráyè? Ǹjẹ́ gbọ́ kí wọ́n sọ nǹkan kan mọ́? Ǹjẹ́ gbọ́ kán gbé àjẹ́ndà kankan jáde? Wọn ò gbé àjẹ́ndà kankan jáde. Kí ló bọ́ sọ́wọ́ Jonathan Sàbáìsì? Ìgbà yẹn wàhálà tó bẹ̀rẹ̀, ìgbà yẹn wá bẹ̀rẹ̀ Boko Haram, ìgbà yẹn lóríṣiríṣi wá bẹ̀rẹ̀ tó bá, ìgbà yẹn lóríṣiríṣi wá bẹ̀rẹ̀ tógun wá bẹ̀rẹ̀ sí ní gbòdì kan. Ìgbà tí Tinubu kínájú pé Buhari gbà á, bí Buhari bíjọba rẹ̀ ṣe bó ṣe mẹ́ẹ̀ tó ti oṣù mẹ́fà gan tó kọ́kọ́ gbàjọba kò tiẹ̀ tí kò yan mínísítà kankan, ó kàn dákẹ́ ni. Nǹkan mọ́ ti wá sí ẹ̀kọ́ wọn pé oníbàbá go slow. Ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ láti náà? Kò sẹ́ni tó sọ̀rọ̀, kò sẹ́ni kankan tó sọ̀rọ̀, kò sẹ́ni tó ṣe kínní. Tí wọ́n ti gbà pé kínní yẹn ti bà wọ́n jẹ́. Wọ́n ti gbà pé àwọn làwọn gbọ́dọ̀ máa ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà. Ìran míì tó bá ti wá káwọn dìde ogun sí, káwọn ní ìjọba rẹ̀ lára, káwọn ní gbogbo pọ́lísì tó bá gbé wá káwọn má jẹ́ kó rí ṣe.
táwọn máa ń jà kìtàkìtà ẹ rí i pé láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ bàbá wa Tinubu ìjàkadì ni ẹ wo tax ẹgbẹ́ wa wàhálà ni ẹgbẹ́ ọ̀rọ̀ state police wa wàhálà ni restructure wọn láwọn ò fẹ́ òkè kí ni wọ́n fẹ́ ṣáwá wà lójú kan náà ni sọ́wádìí dandan kí gbogbo santana káwá dẹrú wọn títí ayé God forbid. ẹ jẹ́ kí tí wọ́n sọ kíní kan fún wa sẹ́rí network táwọn agbésùnmọ̀mí ẹ̀ ti ní ìjọba láti múra gidi wọ́n ní nẹ́tíwọ̀kì wọn dáàrin àwọn ológun wọ́n ní nẹ́tíwọ̀kì wọn dáàrin ìjọba tí máwọn tó yí jọ tó yí orí tó yí ààrẹ ká gan tó dáàrin gómìnà wọ́n ní nẹ́tíwọ̀kì káàkiri. ìrònú tèmi ní o kì í ṣe wípé bóyá tí àlẹ́já lè ní bí àṣà àwọn èèyàn ṣùgbọ́n bí mo ṣe ń fojú wo ojú security àbí bójú ẹ̀mí ni ká fi wò ní gẹ́gẹ́ bí n tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí á lè fura ká má kàn máa sọ̀rọ̀ ká máa pariwo lásán ká lè wá nǹkan ṣe ohun tá a lè ṣe náà ni wípé ìjọba láti empower àwọn fìjìláńtì wa ẹ jẹ́ kí n sọ fún yín bá ní ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú àwọn ológun wà ń sìn kì í ṣe pé àwọn ológun ò dáa kódà mo káàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun tó yẹ pé wọ́n ń fi ara wọn rúbọ wọ́n dẹ̀ ń jẹ ìyà yẹn gidi ṣùgbọ́n àwọn bàṣẹ̀jẹ́ tó ti dàpọ̀ mọ́ wọn tó yẹ pé gbogbo ìlàkàkà wọn ìṣàgbára wọn ó ń dá sí báńtẹ́ni nígbà tó ń bá ṣèpinnu pé báyìí la ṣe máa ṣe tá a máa kọ́ńkà wọn tó jẹ́ wípé àṣírí yẹn ó ti wá lọ bọ́ sí ọ̀dọ̀ àwọn ọ̀tá tí wọ́n á jẹ́ pé ibi tí wọ́n ń lọ gan pàbó ló já sí kàkà gbà míì gan kó jẹ́ pé kíkiní yẹn kó tún yọrí sí rere á tún backfire against wọn ni bẹ́ẹ̀ ló ṣe wà láàrin àwọn police àti káàkiri ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwọn fìjìláńtì ìjọba láti empower àwọn then kì í wá sí yẹn nìkan ọ̀rọ̀ state police tá à ń debate ẹ̀yin náà ti ń rí ibi tó ń kọ sí àwọn ẹ̀yà tí wọ́n sọ wípé àwọn ò fẹ́ state police náà against ẹ̀ ẹ̀yin náà rí ibi tí iná ti ń wá báyìí ní ìsìn nítorí ìdí iṣẹ́ rí aláti àwọn amòfin ní assembly ẹ fọwọ́ sí state police kíákíá kí gómìnà kankan mọ̀ ní àwáwí wípé mi ò ní agbára láti protect state mi ni give them power to recruit to set up state police in every, not even state police alone, even local government police. Then street by street, CDA by CDA, community by community, let them set up their security. They can organize security one street by street. Béèyàn kan bá rìn gbèrègbèrè ẹjẹ kan bí léèrè lówó ṣé kò sí nǹkan o ṣé wípé wàhálà wà o á bí wọ́n léèrè. You ask people around. If anybody come to your street and they are moving anyhow, ask them, is there any trouble? Ẹ kú dédé wòye ẹ̀yin èèyàn wa nílé. Orúkọ looking for somebody. Bàtà bá ti ń bi léèrè lẹ́ni méjì mẹ́ta ń bi léèrè bẹ́yẹn, á mọ̀ pé wọ́n ti ń fura sí òun nìyẹn. Bẹ́ẹ̀ni. So iṣẹ́ tí ó wà lẹ́yìn sìn everybody teamwork ni àti arúgbó àtàyà arúgbó tí wọ́n wà bí ẹ̀yin ìyá arúgbó tẹ́ wà lágbègbè gan. Bẹ́ẹ̀ bá ti ń sá kófìrí kankan tí ò jọ ẹ tètè pé àwọn èèyàn pé ẹ wo ní tí ń ṣẹlẹ̀ kò yé wa o ẹ fi tó àwọn agbófinró létí ẹ fi tó ìjọba létí kọlọ́n kó tún wá jẹ́ wípé agbófinró táyà fi tó létí kọ́mọ̀ jẹ́ lára àwọn ibi tí nẹ́tíwọ̀kì wọn dé ibi tí iyèméjì wà sí nìyẹn nítorí ogun yẹn fi le pátápátá ní ìsìn nìyẹn mo gbàdúrà pé kí ọlọ́run fún ààrẹ wa ààrẹ Tinubu kọ́lọ́run fún un ní okun kó fún un ní iyè kó fún un ní ọgbọ́n láti ṣẹ́ ogun yìí láti dojúkọ àkókò láti yájú kọ́lé sẹ́yìn nìkan kan ní ó kéwọ́n pààyàn ní tọ́lọ́ bá dẹ̀ wá tí kásẹ̀ pé wọ́n ń do kìrìsìtẹ́nì tí wọ́n ń pa ọlọ́run wá fẹ́ lò láti fi dìde láti gbé orílẹ̀-èdè ní ìjà ṣé pé wọ́n ayọ̀ wa ló jẹ́ ohun ìdùnnú wa ló yẹ kó jẹ́ dẹ́ àmọ̀ràn mi fún ìjọba bàbá wa Tinubu ṣe rí àwọn opponent yín ẹni mùsùlùmí pátì kankan kàmọ́rò wípé bóyá ìgbà kan àwo kan ni àwọn tó jẹ́ opponent yín pátápátá wọ́n ti wò pé ọpọlọ òṣèlú tẹ́ ẹ ní àwọn ò lè kó lójú kò sí báwọn ṣe fẹ́ ṣe táwọn lè fi wọ́n ènìkíní yìí mọ́
ṣùgbọ́n àwọn kan wà pàápàá àwọn ará òkè ọya allegedly ni o èmi ń sọ opinion tèmi ni o tẹ́ pé ẹ láti múra gidi pé tí ẹ bá win ní 2027 gan pẹ̀lú gbọ́lọ́wọ́ àwọn ẹ múra àti jagun nítorí ìdí èyí ogun yẹn kì í ṣe pé wàá dúró di 2027 kẹrin ń fẹ́ fi ọ̀rọ̀ òṣèlú tẹ́ fẹ́ fi sí yẹn láti pé kán má mọ̀ pé kán má ṣe ibi tó. àyà lọmọkùnrin níní báyìí aṣèwì bàbá wa láréwájú ó ní bó ṣogun bó ṣèjà ìdọjọ́ mi làwa ṣe ń ké bẹ́ẹ̀ bá rí ọlọ́pọlọ ẹ̀yìn wọn lásìkò ayé wọn àkíkò tẹ́ ẹ wà yìí ẹ jẹ́ kí orílẹ̀-èdè mọ̀ pé akíkanjú ni. káwọn ọmọ Yorùbá gan mọ̀. ní ti òṣèlú 100% ẹ yege ṣùgbọ́n lérí security yẹn ẹ má fi ṣòṣèlú o call a spade because wọ́n ti stage war against you and against your kingdom. àbáwo lẹ ṣe fẹ́ ṣẹ́ ogun yìí bí kò ṣe pé ẹ bá múra gidi ẹ láti múra ẹ jẹ́ kí n sọ ìdí fún yín ẹ ṣàkíyèsí ìgbàkígbà ọ̀dẹ̀ yẹn ká fọ́ kínní yẹn pátápátá ká fọ́ pátápátá ó ṣe jẹ́ ìgbà tí àwọn ará sáùtù tán bá wà lórí ìjọba ní àwọn ará òkè ọ̀yà ọ̀yà rí pátá wọ́n ṣàfẹ́ kí gbogbo ẹ̀ dàrú pátápátá. gbogbo ẹ̀ dàrú kọ́ fọ́jú. ẹ̀rù ìgbà tí bàbá wa Ọbásanjọ́ nígbà tí wọ́n náà débẹ̀ nígbà yẹn ìtẹ́ àfojú bàbá yẹn rí ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn kọ́kọ́ gbé wá wọ́n fi da bàbá yẹn láàmú gidigidi bàbá yẹn náà ọgbọ́n wọn fi tì í débi wípé ìgbà tí wọ́n ti tẹ́gbẹ́ dọ́dọ̀ Yar'Adua ṣe ṣàìsàn tó ti gbogbo ẹ̀ tó ti ẹ̀rù dúráyè ǹjẹ́ gbọ́ kí wọ́n sọ nǹkan kan mọ́ ǹjẹ́ gbọ́ kí wọ́n gbé àjẹ́ndà kankan jáde wọ́n gbé àjẹ́ndà kankan jáde kí ló bọ́ sọ́wọ́ Jonathan sàbáìsì ìgbà yẹn wàhálà tó bẹ̀rẹ̀ ìgbà yẹn náà wá bẹ̀rẹ̀ Boko Haram ìgbà yẹn lóríṣiríṣi wá bẹ̀rẹ̀ tógun wá bẹ̀rẹ̀ sí ní gbòdì kan ìgbà tí Tinubu kí ló dé pé Buhari gbà bí Buhari bíjọba rẹ̀ ṣe bó ṣe mẹ́ẹ̀ tó ti oṣù mẹ́fà gan ló kọ́kọ́ gbàjọba kò tiẹ̀ sí kò yan mínísítà kankan ó kàn dákẹ́ ni òǹkà mọ́ fi wá sí ẹ̀kọ́ wọn pé oní bàbá go slow ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ láti náà kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ kò sẹ́ni tó ṣe kínní tí wọ́n ti gbà pé kínní yẹn ti bà wọ́n jẹ́ wọ́n ti gbà pé àwọn làwọn gbọ́dọ̀ máa ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà ìran míì tó bá ti wá káwọn dìde ogun sí káwọn ní ìjọba rẹ̀ lára káwọn ní gbogbo pọ́lísì tó bá gbé wá káwọn má jẹ́ kó rí ṣe. bẹ́ẹ̀ni. káwọn máa ń jà kìtàkìtà ẹ rí i pé láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ bàbá wa Tinubu ìjàkadì ni ẹ wo tax ẹgbẹ́ wa wàhálà ni ẹgbẹ́ ọ̀rọ̀ state police wa wàhálà ni resumption wọn láwọn òkè òkè kí ni wọ́n fẹ́ sí àwọn àwà lójú kan náà ni sọ́wádìí dandan kí gbogbo santana gbogbo wa pátápátá káwa dẹrù wọn títí ayé God forbid ìdí ẹ̀ nìyí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè àkókò náà láti fọwọ́sowọ́pọ̀ lélẹ̀ bí a bá nílò external force a nílò rẹ̀ ní. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ fọwọ́sowọ́ wọ́n gbọ́dọ̀ wá ràn wá lọ torí ibi tí nẹ́tíwọ̀kì ti dé ọ̀rọ̀ yẹn ó ṣe ló dàbí eré Abidjan kan tí mo wò ń gbà kan Abidjan àti kí lorúkọ àwé mi tí wọ́n jọ tákò ara wọn gbà yẹn tó fojú di kí lorúkọ yìí mo ti gbàgbé orúkọ ẹ̀ sá tó fojú sọ ńgbà yẹn ó fojú di nígbà tí wọ́n dé ibi ìjà lówó pé abájọ tí àwọn ìdí ń lérí lẹ́nu ogun yẹn omi Abidjan lójú ogun yẹn ibi tí àwọn ẹni rìn dé kò yé yín o nǹkan tí wọ́n ibi tí wọ́n rìn dé tí wọ́n fi ń fi ẹkọ́tà tí wọ́n fi ń sọ nǹkan kalẹ̀ tí wọ́n fi ń kó nǹkan lọ tí wọ́n fi ń jí èèyàn gbé tí wọ́n sì ń borí spaces wa ó ti kó lọ́dúnárì o ìdí ẹ̀ nìyẹn there is no how can face this war we need external forces to help us. ẹ jẹ́ ká sinmi propaganda ń wọ àgbà Nàìjíríà ni wọ́n gbogbo àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n lẹ́bọ lẹ́rù. bẹ́ẹ̀ni. wọn ò fẹ́ kí àṣírí wọn tú torí wọ́n mọ̀ wípé
tí ẹ́sítánà bá ti bẹ̀rẹ̀ sí ní bá wa tàn díẹ̀ Yeah, àṣírí máa tú. àwọn tó lẹ́bọ lẹ́rù ni àṣírí wọn máa tú àṣírí wọn máa tú nítorí ìdí èyí mo rọ̀ bàbá wa Olúwa ràn wá lọ́wọ́ o ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà là ń fẹ́ o bẹ́ẹ̀ ni o. àlàáfíà la sì fẹ́ kó jọba Bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n àwọn tí wọ́n ń bá wa agbésùnmọ̀mí yìí wọ́n ti rìn kọjá bí ẹ ṣe yẹ o ẹ jẹ́ kí n sọ fún alẹ́ kan sí reason for kidnapping now is that the terrorists they want to use kidnapper as a form of defense for themselves when the reach war against them starts. That is the reason why the kidnapping is coming consistently, and all our school in Nigeria should be protected right now. Either primary, nursery, anywhere should be protected, should be guided by tight security. Please, we should stop all this propaganda here and there. Action is what we needed presently. Empower all our local vigilantes. Yeah. Empower all of them. Yeah. Let them too have their AK-47. Let them too be able to defend the territory and make peace for their community and guide their community. Let each street, each CDA have security forces that will be guiding day and night. Apart from forest guard, lo opportunity to ọ̀pọ̀lọpọ̀ àwọn youth wa OPC ní àwọn Gani Adams àwọn ti Sunday Igboho ní bring them together in our southwest here. Let there be tight security in all our community. The network of these people is not just the way we are looking at it. They have network all over, even including in the ruling power. They have their network, but the president might be innocent to many of these things. Àárín ọ̀tá oní bàbá gan wà nítorí ọba mọ̀. Yẹn tẹ́ bá mọ̀ o, ọba nìkan mọ̀ o. So ibi tí ọ̀rọ̀ yẹn dé, the state police that we have been agitating for a very long time, this is the time that state police should be approved. Yeah. You know, since we have been agitating for this, the only part of the country that are against it are Northerners. Let the state government have state police, not even state police, a local police, street police. Give them power, empower them legally to operate and monitor them so that they will not abuse their power. They will not abuse the opportunity you gave to them. Let there be street, and not only this, even everybody in the community, both old, the young, the elders around, even those that are not doing any work. Our work is to team up together, monitor. If anybody walking in your street, around your compound, you don't understand why he's going up and down, let somebody move near him and ask him, Benny, are you looking for somebody? Are you alright? Do you need help? Time one or two people will ask him questions. If you know that, definitely they are monitoring him. That is the only way in which we can overcome these challenges facing us presently, so that there will be peace in our country, so that people will be able to sleep with two eyes. God will save our Nigeria. God will save our country in the mighty name of Jesus. And those people that have one wisdom or the other, speak up now. This is not the time to begin to. All the propaganda, let me tell you, all the propaganda you are saying outside is, to me, the way I see it, is like you are defending the terrorists, so that they will not come. So that anybody saying that kind of terrorism, that the external forces should not come and help us, definitely they have some hidden thing that they don't want it to be exposed, because they know that once the external forces come, their secret will be exposed. Yeah. And most of these evil people, they run our government. They are giving wrong advice.
they will see enemy coming this place, they direct the president to the other place. They won't let the president look at the right direction. How many things president want to do? President is a human being. He is not all in all. He cannot see everything. But the people that are in charge, what are they doing? Are they doing the right thing? Are they really working faithfully for the country? Are they not even using the security challenges as a means of making profit? But everyone that is doing that has drawn lever. The Lord himself will take vengeance upon them. Gbogbo ẹnikẹ́ni tó yẹ pé lórí ọ̀rọ̀ insecurity tí wọ́n fi ń pa ènìyàn tí ẹ̀mí ń sọnù ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè á mú ẹ̀ṣẹ̀ wọn sí ìrántí. Tìdílé wọn tìdí tí wọ́n sá sókè tí wọ́n sá sódò tí wọ́n wà láàrin àwọn ológun tí àwọn kan dẹ̀ ń fi that there are some soldiers that are working wholeheartedly and you are jeopardizing their effort. The Lord will catch you. The Lord will attack you. The angels of the Lord will crush anyone that is disturbing the peace of Nigeria. God will take control. Amen. God will take control. Amen. Enough is enough. It's only Nigeria in the world. Every day there is no good news. We want to say good news. There is no good news. He said that they kidnapped somebody today, their husband today, somebody beheaded somebody kidnapped somebody slashed somebody. That is not okay. Let us make things better. Naturally, when the things is okay, there will be good news. The people of other part of the country will be attracted to come to our country to invest and to make the country great. We need external support. We need external help at this moment. Please, our government, don't reject external help. We need it. We need it. We need it. Some people around you will be advising you because most of them, they are conniving with this terror. No, let me tell you, many don't even believe the government again. Is it true? Is it true? They don't trust the government again. They don't trust the soldiers again. They don't trust the police again. But let there be sanity. Let there be new dawn in the country that when you have a problem, you can able to run to police and you feel safe. Ṣé àwọn tó ń bà ẹyẹ yẹn wá Màlàmí tún wọnú wàhálà tuntun o. Ṣé rántí Màlàmí? Màlàmí mínísítà ètò ìdájọ́ nígbà ayé ààrẹ olóògbé Muhammadu Buhari. Tẹ́ ẹ̀ bá gbàgbé níbi nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì àbọ̀sẹ̀ kan tó kọjá yìí onílé ẹjọ́ ni wọ́n fún Màlàmí ní bẹ́ẹ̀lì pé kí wọ́n lọ filẹ̀ ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí bí wọ́n ṣe ń fi ọmọ ẹ̀ lẹ̀ ní Kùjé wọ́n tún ti re-arrest ọmọ ẹ̀. Ṣé àwọn tó ń bàálù yìí jẹ́ àṣírí wọn ò lébo. Now fún àwọn tó fọ́nì lẹ́yìn ìgbà tí wọ́n mú Màlàmí kó kówó jẹ tán tí wọ́n tún gbẹ́sẹ̀ lé property bíi 57 ìyẹn mẹ́ta ó dín ní 57 billion. Ibi tí àwọn àjọ EFCC tí wọ́n ti lọ ń tú àwọn ilé yẹn because wọ́n ti láṣẹ̀ǹsì láti tú gbogbo ilé ni wọ́n bá tún kan ẹ wá wọ àwọn nǹkan ìjà olóró àwọn ọ̀bọ̀n ńláńlá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ni wọ́n ní wọ́n kàn lé Màlàmí. Gbàrà táwọn yẹn kàn yẹn lé Màlàmí wọ́n bá lọ pé DSS pé ẹ̀yin DSS ẹ wá ẹ tó wá wo náà kàn lé Màlàmí o. náà kò wáyọ o. Béèlì èyí tí wọ́n wá fún Màlàmí ẹ̀rù ń bà Màlàmí láti kúrò ní Kùjé. Ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Màlàmí sì ń bẹ ń Kùjé ọmọ ẹ̀ tí wọ́n ní káwọn fi test ẹ̀ pé bóyá táwọn bá fẹ́ túlẹ̀ bóyá wọn tún ní rí omú padà wọ́n rí ọmọ ẹ̀ wọ́n rí arrest torí pé àwọn DSS station àwọn ọmọ wọn ikọ̀ wọn sí Kùjé ni ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ tí ì gbọ́ nǹkan kan o bó ni wọ́n ṣe kan àwọn ọ̀bọ̀n ṣe rọrọ̀ security Nàìjíríà yìí ó deep àwọn tí wọ́n wà ń díẹ̀ àwọn alágbára kan díẹ̀ ṣùgbọ́n mo máa fún àwọn nǹkan kan díẹ̀ lónìí lórí ọ̀rọ̀ Màlàmí àtọmọ ẹ̀ tí wọ́n tún rí arrest àti ẹ̀sùn tuntun míì tí wọ́n tó fi kàn án now ẹ̀yin ẹ̀yẹ wa mí ní dá ọ̀rọ̀ tó ń lọ náà ni ṣùgbọ́n mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà wípé ẹ mọ̀ kú dédé àsìkò yìí bó lójú ọjọ́ ṣe rí lágbára Ọlọ́run ojú ọjọ́ yóò dùn fún wa ọ̀sẹ̀ tuntun tá a mú yìí
yóò fọre fún gbogbo wa á sì rí bá ti ṣe ń bẹ̀. ẹ̀yin tẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì wa Àràbà tẹlifíṣàn ní wá ṣeré mo kí yín o. now láì fàkókò ṣòfò eléyìí ní ọjọ́ 19 ìyẹn 19th of January 2026 lágbára Ọlọ́run yóò sàn wá sí rẹ̀ láì dé ìnà pẹ́nu. àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n mú ọmọ Màlàmí o ṣùgbọ́n kí n tó lọ pé wọ́n mú ọmọ Màlàmí ibo lọ̀rọ̀ ti ń bọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ síwájú bí ọjọ́ bíi mélòó kan bí ọ̀sẹ̀ bíi mélòó kan yìí ní ilé ẹjọ́ gíga tí ń bẹ lu Àbújá ni wọ́n grant Màlàmí ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n after àgbà tí wọ́n grant Màlàmí ní bẹ́ẹ̀lì tán àwọn àjọ EFCC tún tú nǹkan wọ́n tún lé Màlàmí wọ́n kàn nǹkan míì o àwọn nǹkan ìjà olóró àwọn ọ̀bọ̀n ńláńlá assorted rifles ni wọ́n kàn lé Màlàmí ló ṣe wá mú kí àjọ EFCC kí wọ́n wá lọ pé àjọ DSS wípé ẹ máa bọ̀ torí àjọ EFCC kì í ṣiṣẹ́ wọn kí wọ́n ní wọ́n ń ṣèwádìí bóyá wọ́n bá nǹkan ìjà olóró léèyàn ìdí nìyẹn tí wọ́n fi lọ pé DSS wípé ẹ wá wo ń tá a kan o wọ́n sì nígbà tí wọ́n pe àjọ DSS wọ́n ní tí wọ́n kàn pé kì í ṣe nǹkan kékeré o àṣírí yìí tó wá tú ló ṣe wá mú Màlàmí béèlì tán fún bàbá bá tẹ̀pa sí Kùjé prison ni o àtìyàwó àtọmọ kò lè jáde kódà ìwé ìròyìn The Nation òun ló kọ́kọ́ gbé ìròyìn jáde lọ́sẹ̀ tó kọjá wípé àwọn internal source kan sọ̀rọ̀ fáwọn o ìyẹn nínú àwọn àjọ EFCC wípé ìgbà tí wọ́n ń ṣèwádìí tí wọ́n ń túlé Màlàmí wọ́n kan nǹkan bẹ̀ Màlàmí náà ti gbọ́ wípé wọ́n ti túlé òun wọ́n ti kà wọ́n nǹkan kan bẹ̀ bí Màlàmí béèlì tí wọ́n fún bó ṣe di pé bàbá ń slow down nìyẹn o àti kúrò ní Kùjé ló bá di wàhálà fún Màlàmí. now ẹ̀yin èèyàn ibo wá ni mò ń lọ ṣe rí pé ìṣòro tí Nàìjíríà ń kojú ìṣòro tó dìbò ni tó jẹ́ wípé tá a bá máa borí ìṣòro yìí àwọn èèyàn tíjọba ó bójú wọn jẹ́ wọ́n máa pọ̀ bẹ́ẹ̀ni ṣe rí tí ìṣòro yìí bá máa yanjú ìgbésẹ̀ kíákíá gbọ́dọ̀ tètè máa wáyé bí wọ́n bá ní wọ́n mú àwọn èèyàn kan tí wọ́n jáwọ́ èèyàn ńláńlá pé wọ́n hùwà bàjẹ́ wọ́n gbọ́dọ̀ tètè gbé ètò ìdájọ́ kalẹ̀ lórí wọn èyí tí wọ́n bá sọ sẹ́wọ̀n ayérayé kí wọ́n sọ síbẹ̀ èyí tí wọ́n bá fẹ́ rán lọ sọ̀rọ̀ àṣàǹtẹ̀ táwọn ìgbésẹ̀ yẹn ò bá máa wá ẹ̀yẹ orílẹ̀-èdè China kó tó di pé ìlú yẹn ó dìlú tó ń grè. ẹ ǹlẹ́ o inú ilé ibi tẹ́ ti ń gbọ́. ó dìlú tó ń grè. ẹ ǹlẹ́ o. wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára tí wọ́n bá mú ọ bá jẹ́ ex-president tí wọ́n bá ti ṣèwádìí ẹ̀ kó o kówó jẹ àbúrò àwọn ìwàkiwà tí ò yẹ kó o wù ìmí ẹjọ́ kú ni wọ́n dá fún wọn ìmí ẹ̀wọ̀n gbére. now ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn nìyẹn o ẹ gbọ́ kí ni ìbọn kí làwọn nǹkan ìjà arms kí ni wà nílé mínísítà ìdájọ́. ìwé ìròyìn The Nation òun ló tú nǹkan yẹn jáde o ṣùgbọ́n tó wá yani lẹ́nu bẹ̀ lọ́jọ́ Friday ìyẹn ọjọ́ 16 yẹn 16th of January làwa gbọ́ wípé àwọn belief tí wọ́n fẹ́ wá gba ọmọ Màlàmí jáde wọ́n wá láti high court wọ́n wá sí Kùjé bí wọ́n ṣe dé Kùjé gbogbo document gbogbo tó yẹ kán wọ́n kó wá wọ́n kó wá ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ní wọ́n ti station síbẹ̀ yẹn wọ́n monitor báwọn yẹn ṣe ń jáde báwọn yẹn ṣe ń wọlé ìtò wá jọni lójútù bẹ̀ ni wípé wọ́n nígbà tí wọ́n ti kó gbogbo everything tí wọ́n ti perfect everything tán tí wọ́n kó gbogbo document lẹ̀ tí wọ́n yọ̀ǹda Abdulaziz ìyẹn ọmọ Màlàmí fáwọn belief tó wà wọ́n ní bí ó ṣe ń yọ̀ǹda ẹ̀ fún wọn làwọn ẹlẹ́ṣọ́ ààbò náà tí wọ́n ti station síbẹ̀ yẹn àti sàpamọ́ bẹ̀ gbogbo nǹkan ṣe ń lọ kíá ni wọ́n bá súnmọ́ wọn ni wọ́n bá tún náwó gan Abdulaziz ọmọ Màlàmí pé ìwọ kò síbi náà lọ bí wọ́n tún ṣe rí arrest ẹ̀ nìyẹn. now tábàwá ní ká máa tú ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé o àwọn ètò kan tí mo ṣe lọ́sẹ̀ tó kọjá o kọmíṣánná fún finance nípínlẹ̀ Bauchi wọ́n mú un àwọn èèyàn yọ̀ǹda owó rọ̀gùnrọ̀gùn fáwọn Miyetti Allah $2.3 million ṣe àgbàgbé ìyẹn bẹ́ẹ̀ wọ́n tú ọ̀rọ̀ yẹn wọ́n wí ọ̀dì ọ̀dà ọ̀rọ̀ yẹn kan gómìnà ìpínlẹ̀ Bauchi Bala
now ó kẹ̀jẹ̀ pé gómìnà sọ wípé òun ní immunity kò sẹ́ni tó lè mú un ṣé àmọ́ pé tí gómìnà náà bá kú bẹ́ẹ̀ tán sìn ọ̀nà jẹjọ́ àyọ̀ jẹjọ́ tòró náà ṣe kí ni wúlẹ̀jọ́ jẹ́ àwọn mèyàtì alàtàwọn náà dẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀daràn tí wọ́n lẹ̀ militant kó tó di pé ìjọba kojú ìjà sí wọn gbà yẹn now ẹ wá jẹ́ ká máa fi ọkàn wéjì ká máa fẹ́ èjì wé ọkàn ẹ máa rí i pé tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ security nàìjíríà gbogbo bí gbogbo nǹkan ṣe dàrú tó di pé àwọn terrorist wá gbalẹ̀ kan tí wọ́n jẹ́ káwọn èèyàn rójú ráyè ó lọ́wọ́ àwọn alágbára kan nù. bẹ́ẹ̀ ni. bí ò bá lọ́wọ́ àwọn alágbára kan nù ṣẹ́rù kí wọ́n lè máa ríṣẹ́ ṣe bí wọ́n ṣe ń ṣe ìrì abalajọ tán bàbá wa sì sọ wípé èrò mi tó ń dó lórí omi onílù ẹgbẹ́ nísàlẹ̀ odò tí wọ́n ń kan kọ̀ǹgọ́ sílù ṣùgbọ́n tí gbogbo nẹ́tíwọ̀kì àwọn ọ̀daràn yìí tó bá fẹ́ bírèkì ẹ̀ ìjọba ó díjú tán wọ́n wá close àìsí pátápátá tí wọ́n bá díjú tán yẹn ìyẹn náà fi lè ríṣẹ́ ṣe. ó ṣe gbogbo ìdájọ́ ẹ̀ kan ṣe. àbí mínísítà ti rí tọ́tù ṣé ọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ ètò ìdájọ́ ń lù tó wá di wípé wọ́n ń bá nǹkan ìjà olóró ń bẹ̀. ẹjọ́ yẹn làwọn DSS fẹ́ bí pé bàbá mínísítà ẹ wá ṣàlàyé kí làwọn assaulted rifles kí ló wá délé yín. according to bíwèé ìròyìn The Nation bó ṣe gbé jáde wọ́n láwọn nǹkan tí wọ́n bá ń lé rẹ̀ pé àwọn nǹkan tó wé ní o ẹ jẹ́ ń ka díẹ̀ fún yín o kó mọ̀ náà pé bóyá mò ń ro àròsọ o ẹ máa gbọ́ o alleged arm discovery Malami faces DSS probe ìyẹn lọ́sẹ̀ tó kọjá ìwé ìròyìn jáde kó tó di pé wọ́n rí arrest ọmọ ẹ̀ lọ́jọ́ Friday tó kọjá yìí. now ẹ wá máa gbọ́ o immediate past Attorney General of the Federation and Minister of Justice Malam Abubakar Malami SAN is facing a fresh investigation over the arms and ammunition found in his house. The Nation learned that the arms were uncovered at his Kebbi country home by the operatives of the Economics and Financial Crimes Commission (EFCC) during a search. The Nation ní o ẹ wo ẹ̀yin èèyàn kan tí ẹ bá ń gbé sí káwọn èèyàn náà mọ̀ rí bá ṣe ń kà yẹn káwọn náà mọ̀ ká ẹ máa wá gbọ́ o the Anti-Graft Agency it was further lent handed them over to the Department of State Service the DSS for a comprehensive probe because it is not within its remit to do so ìyẹn àwọn àjọ EFCC. The number of arms and ammunition could not be immediately ascertained, but it was gathered that they are high in number to attract a full DSS investigation. Can you hear this? tẹ́ ẹ bá gbàgbé ẹjẹ́ ẹran yín létí o nígbà ayé ìjọba tó kó gbá wọlé kó tó di pààrẹ Tinubu dé ẹ máa rí pọ́n pípù yìí wọ́n ṣayé jẹ o ìgbà yẹn làwọn mèyàtì àlà àwọn gan dúró wọ́n fẹ́ sọra wọn di agency gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ dúró bíi department kan pé táwọn bá fẹ́ ṣe síbẹ̀ ní gbogbo tútọ́ pálẹ̀ Yorùbá ń gbà yẹn tẹ́ ẹ̀ bá sì wá pé ààrẹ olóògbé Muhammadu Buhari òun ni patron wọn. now tá a bá wá mú ọ̀kan méjì ẹ̀yin èèyàn ṣe ń di ọ̀rọ̀ yìí ṣó yé yín torí ẹ̀ pírọ́blẹ́mù Nàìjíríà ibù mo fẹ́ lè sọ pé àwọn aláṣẹ ò gbọ́dọ̀ sọ pé àwọn ò mọ what is going on àbí sọgbọ́dọ̀ sọ pé àwọn ò mọ ilé rẹ̀ ní Kẹ́bí ni wọ́n ti bá gbogbo àwọn eléyìí gbogbo àwọn ilé tó kù ńkọ́ àbí ṣé gbogbo ẹ̀ ni wọ́n rí tútọ́ nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ilé ẹjọ́ ti gbẹ́sẹ̀ lé pé ìntẹ́rìmù wípé gbogbo property 57 kí wọ́n gbẹ́sẹ̀ lé ṣé wọ́n ti rí gbogbo àwọn property yẹn ṣé wọ́n ti rí tútọ́ ṣáwọn nǹkan mi sì kún bí àbí òkú ń bẹ̀ ẹ rí i pé tí wọ́n bá fagbó dáadáa ìwò fagbó ẹ jẹ́ àgbàgbé pé bóyá ọ̀rọ̀ politics because àwọn nǹkan ti ń sàn sìn wọ́n ní torí pé ó ti kúrò lé APC ni èmi ò fẹ́ nígbàgbọ́ mú ọ̀rọ̀ yẹn and I will not believe that tí ò bá lẹ́bọ lẹ́rù now wọ́n ní wọ́n túlẹ̀ wọ́n bá nǹkan sìn kí ló dé tóun ò fẹ́ kú ò ní Kùjé kí wọ́n ti grant èèyàn ní bẹ́ẹ̀lì pé ó yá wá máa lọlé kó ń dẹ́ decide kó dẹ̀ sọ pé no òun ì tí ì lè lọlé
tí ò bá lẹ́bọ lẹ́rù abẹ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ló dòdòdó láyà bíi kìnìún tí ò bá lẹ́bọ lẹ́rù kí ló fẹ́ máa di lọ pé mo fẹ́ jáde ẹ̀fìmílẹ̀ jẹ́ máa lọ lé mi. And according to ohun tí wọ́n àwọn ìwé ìròyìn gbé kódà Premium Time gbé Daily Trust gbogbo wọn ni wọ́n gbé ròyìn kì í ṣe nǹkan tó gbò. Daily Trust gbé tẹ́ bá mọ̀ pé Daily Trust dẹ̀ ní àwọn ìwé ìròyìn òkè ọya náà ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó yé wọn. Premium Times náà dẹ̀ ṣe kí ni ó gbé Sahara Reporter gbé. ṣe rí i pé nǹkan bẹ now ṣe wá rí lórí ọ̀rọ̀ Malami yìí gbogbo eléyìí kó jẹ́kọ̀ọ́ fún gbogbo èèyàn bóyá wọ́n wà ń pò kan lónìí ló wá ṣe ẹ̀yà àlàyòlò ló tún pé gbogbo ń tẹ́ ẹ bá tẹ àtẹ̀gbé gbogbo ń tẹ́ ẹ bá ṣe àṣegbé kò sáṣegbé mi kankan ó lè jẹ́ àwọn ọmọ tó tẹ bàṣàbàṣà gan ni wọ́n padà wá tún díẹ̀ ẹ̀yin náà wò ṣé ilé ayé ọjọ́ mélòó lè lò láyé téèyàn wá lọ kó gbogbo property gbogbo tó yẹ kí millions of people kí wọ́n fi gbé ayé káyé wọn ó dáa ó dẹ̀ wá kó sí ọ̀dọ̀ tiẹ̀ nìkan now wọ́n ti tún ọmọ mú àbí wọ́n ti tún ọmọ mú òun náà sì wà níbi tó wà kò lè jáde àwọn ẹ̀ṣọ́ ààbò náà sì wà níbẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n fi mú fínlẹ̀ tó bá rí èéfì ẹ̀kúrú ta pẹ́rẹ́ àwòlọ́ nìyẹn ọ̀rọ̀ Malami nìyẹn o past minister ṣe wá oríṣiríṣi ọ̀pọ̀ àṣírí tó wá ń tú báyìí torí ẹ̀ tẹ́ bá rí ẹ má rí pé ọ̀rọ̀ ètò ààbò ẹ̀yẹ wà àwọn ọmọ ológun Nàìjíríà tí wọ́n ń ṣe dáadáa ìròyìn kẹ́kẹ́ tí ẹ̀ jáde lánàá tá a gbé náà àwọn 40 àwọn kìnní burúkú yìí ni wọ́n fẹ̀mí wọn ṣòfò ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbìyànjú tó sáwọn èrò wọn tí ń bẹ ń sàlẹ̀ odò tí wọ́n ń kàn lù sí wọn táwọn fi ń jó lórí omi ṣé wọ́n kúrò bẹ́ẹ̀ àfìgbà tí wọ́n bá tó mú àwọn tí ń bẹ ń sàlẹ̀ odò ìjọba ṣe gbọ́ tẹ́ ẹ bá tó mú àwọn tí ń bẹ ń sàlẹ̀ odò tẹ́ ẹ wojú níṣòro ìfilé tán gbogbo àwọn tí wọ́n ń fìnáǹsì wọn kọmíṣánná ti bá ó ṣí gbogbo wọn ẹ kó gbogbo wọn jọ ẹ ṣèdájọ́ wọn èyí tó bá yẹ kẹ́ ẹ rán sálù kìyàmọ́ àbí ọ̀nà ṣèwọ́n sọ ẹ bá wa jù wọ́n bẹ̀ kí ilé ayé lè nísinmi èyí tó bá jẹ́ pé gbére ló yẹ kó wà ń bẹ̀ ń gbére ìwà àbàjẹ́ wá ó tẹ́rìbù tó ṣẹlẹ̀ títí mo ìgbà Malami nìyẹn o tí mo ní ẹ̀yin èèyàn ìlérí tiwa pé àmọ́ fi tó yín létí kẹ́lì mọ́bí táwọn Malami náà bá yé jẹ́ dé o ṣẹ́rí pé wọ́n balẹ̀ ayé jẹ́ gan wọ́n bá yé jẹ́ ìyà tẹ́yìn ń jẹ lónìí tẹ́yìn jẹ lọ́la gbogbo wọn náà ń dákọ̀ yìí gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ̀ ṣùgbọ́n àdúrà tèmi ni wípé gbogbo wọn tó wà ń lo tí wọ́n fìyà jẹ aláìṣẹ̀ tó jẹ́ pé torí báwọn kankan kó gbogbo owó òlú jọ wọn kó jẹ ònìyàn fi ń jẹ aráàlú lágbára ọlọ́wọ́n ní bọ́m̀bẹ́ o ẹ̀yin èèyàn ẹjẹ́ àdàbọ̀ ń bì lórí ọ̀rọ̀ ti Malami ẹ mọ̀ ìkànnì Araba ìlérí. ẹ̀yin tẹ́ dákun ẹ̀ dáadé o níṣẹ́ ní ká wá fẹ́ gbọ́dọ̀ rẹ̀ ní o. Ìbáwá ẹni tí bá ti fẹ́. Wàhálà amówó tí wàá pa wá jọ pé a ṣe ohun tẹ̀mù. Ẹ̀yin bàbá ní mọ̀jà wọ̀ta. Láwọn akẹ́kọ̀ọ́ ní lójú ogun. Ìfún máa wò ní ẹ̀wá náà. Bí àmì tó kú láti gbà tó ń bẹ̀rẹ̀ tó ń mú ìparí nígbà tó ń bẹ̀rẹ̀. Ká ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ká. Sunday tó jáde níbi rẹ̀ tí à ń jẹ Yorùbá fúlà ní ìpàwá kí ló ṣe fún ọ̀pọ̀ ayé kí ló ṣe tẹ́lẹ̀ tó lọ fàdébà láti olóńjọ wa ló ń sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ọ̀rẹ́ òun bàbá mi ọ̀rọ̀ àwọn tó lẹ̀ ìgbàgbọ́ tó wá pọ̀ sí ilé mi ọ̀hún ta brọ́dà mi lọ ta ọ̀rẹ́ mi lọ ta owó tó kí àgbẹ̀ bàbá mi kò lẹ̀ kí ló ṣe àfi bí kọ́ lọ kà wọ́n kí ló ṣe
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí mo tún wà ní gbèsè bẹ̀rẹ̀ bàbá tó dìde bàbá bẹ́ẹ̀ náà ọba tó sáìn pé mo fi mí lẹ̀ bẹ́ẹ̀. ìjọba bẹ̀rẹ̀ ní ìjọba bẹ́ẹ̀ fún mi wá nàìjíríà àwọn ní ìsìnkú àwọn ọba kọ́mẹ̀sì gbogbo àwọn ọba kẹsà àwọn ọba kẹsà bàbá mi orílẹ̀ kéńtà òun ní gbé sí gbèsò ẹ̀ka àkiri fún àwọn ọba ẹjọ́ sàn bàbá dáadáa bàbá yìí ó wá pè mí lórí ìṣòro oníyẹ̀gbọ́n tó tó wọn lórí ẹ̀gbẹ́ ẹ̀kọ́ fún sàn fúnfọ́ oní bàbá mi wọn oníṣòwò àwọn ọba fún òun tí mo bìlí fún wọn gán sá wọn náà wò sá àwọn ọba ẹ̀gbọ́n ti dé sọ àwọn tẹmọ pé tí bá ń dọ̀bálẹ̀ bọ̀ lásán tí mo ń wà kí bàbá rẹ̀ tó bẹ́ẹ̀ ni. olùsọ̀lá bámi wí tí bá mi débẹ̀. tí bá mi débẹ̀ tí tún dúró sí mi. abánirú bàbá wọn gbọ́n yìí mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ yóò bá ìyá gbogbo fúlàní ìlú wa ọba tó dúró tó gbó àwọn tó ń pera wọn lórí àwọn àgbà ọba gan-an a máa ń sọ̀rọ̀ mọ́mọ́ kan so tàbá nírú wọn gbogbo ara fún òwúrọ̀ ìtọ́wá dédé bẹ́ẹ̀ ni lọ́wọ́ ojúmọ́ ní òkè Yorùbá fún òun rẹ̀ ìtẹ́gbà tó mọ́ sọ̀rọ̀ ojúmọ́ fún òun lọ́wọ́ ojúmọ́ bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ lọ́wọ́ ojúmọ́ rẹ̀ bàbá rẹ̀ ń jẹ́wọ́ ojúmọ́ lò lórí gbogbo karùn-ún máa ń tó tì ní gbogbo gbà.
irú bàbá wa ọdún àtàwọn ọba wa tí wọ́n láyà kápá wọn sọ̀rọ̀ a ní ìdí síjọ́ tó ní agbára lẹ́yìn ẹ wo yẹ ẹyọ àwọn ìtàn parí wàrà lẹ́yìn bẹ́ẹ̀ ókè náà tàbí wọn fẹ́ tàbí mo ju ògùn tí ó padà nílé tó mo ju bàbá olúmọ ìwọ ni àwọn ọmọ tí ó sì dúpọ̀ ló ń dúpọ̀ kò sí lọ́wọ́ bá dé àwọn àmà ìjọba àfikọ́ lọ́dọ̀ mọ̀ má bẹ̀rẹ̀ bá fi wà ọdún wá sí aláàbò tó bàbá yìí yàtọ̀ ní ìjọba kò sí mo lè fẹ́ wá kí mo lè lọ́rọ̀ tó fẹ́ sọ fún tí mo lè mọ̀ pé tí bá sọ fún ẹ̀sìn pé mo fẹ́ lágbára tẹ́ bá fẹ́ ṣe láti sọ fún àwọn tó lágbára pé ilẹ̀ Yorùbá wò àlejò tó ní agbára ń bẹ̀ mo fẹ́ kọ́ wá ní tó sọ fẹ́ mọ̀ yẹ mo ní mo fẹ́ wá wá rí yín mo sì ń gbọ́ fún wọn sọ fún wọn mú mi bàbá ní àgbà ọ̀pẹ wálé wọlé rẹ wọ́n wálé lórí bí ọkọ̀ rẹ àtàwọn èèyàn rẹ wọ́n kọ̀ lójúmọ́ mọ́ tí wọ́n bá dá ọdún sọ fún lọ́rọ̀ bàbá rẹ lójú oní ọba. Ọba tó láyà tó lè sọ tí ìdí ẹsẹ̀ bá bẹ̀rẹ̀ fúnlẹ̀ ẹ̀dẹ̀ tẹ̀lé nípa àwọn ọdún yòókù gbogbo ọ̀nà náà dúró tì mí ó ti mú wá bá wọn fún sí ni pé àbò lè yóò ká báwo lè ṣe lè bá wa sí kábíyèsí báwo lè ṣe lè wá lẹ́yìn ẹ̀ sọ fún àwọn tó ẹ̀kẹ́ bá wa sọ fún security lè yóò báyìí wọ́n kò lè wà lọ́wọ́ ìyẹn báyìí kéèjì wọ́n lé wọ́n tẹ̀lé kúrò lórí mi ò bá yẹn mi ò já ẹ̀ wọ́n sí àkáǹtì wọ́n bì mí kí ni mo ṣe ọmọ Yorùbá ni nínà ọmọ Yorùbá ni mí mi ò ṣe nǹkan náà. tí ìbá ẹgbẹ́ kí nílà jẹ́ ni wá ní sí aláǹtara wa ní. ókè náà ìbá tí wọ́n bá lọ wá ní sí kí n rí tuntun fẹ́ ra sọ ìkọ́ ilé mi lọ tọ́ka ìlú báyìí káàkiri fún ìṣó ẹ̀dín lọ sí lójúmọ́ wọn ká mọ́ náà lọ́wọ́ kọ́dá pàmí mọ́ rẹ̀ sọ̀rọ̀. olùkọ́ láì wá ní tí mo lè lẹ́yìn bàbá nídòkó. ọ̀gbẹ́ni sábẹ́ jù ọ́. ìyẹn lẹ́nu tí mo mọ̀ dẹ̀mọ̀ pé tí wọ́n sọ fún wa báyìí kẹ́kẹ́ lágbára ní náà. because ẹ mọ̀ pé wèrè fún wa sọ́kàn ní ìwé lè dín kéèyàn kú náà fún ìlú mi tí mo fi kì í ṣe ìlú bàbá mi. ìlú bàbá mi ẹ lè lágbára láti sọ pé kí ọmọ ìṣe kí ló ṣe bí o ṣe kankan mo ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n fún wa ká kó òrùkọ ẹ̀ fúlàní lè mọ kó wa lẹ́rú bíbá rẹ̀ fúlàní lè mọ gùn wá kárakára fọwọ́. for example Buhari sọdún mẹ́jọ kó tó kú wọ́n fúlàní bí wọ́n ṣe ní jẹ́bi wọ́n sọdún mẹ́jọ wọ́n ṣe ń fúlàní ṣé wọ́n nífẹ̀ẹ́ wa nìyẹn kí ni wọ́n ṣe papọ̀ pẹ̀lú wọn kí ni wọ́n ṣe papọ̀ pẹ̀lú wọn. wọ́n ti ń plan àwọn ọmọ Yorùbá yẹ fún bẹ́ẹ̀ àwọn ọmọ plan. àwọn ẹni ẹ̀jẹ̀ wọ́n jẹ lára ẹ̀ wọ́n jẹ lára Tinubu àwọn tó ń jẹ dáadáa wọ́n jẹ yóò lára Tinubu wọ́n fẹ́ràn fún plan. wọ́n jẹ ká láta. wọ́n jẹ yóò dáadáa wọ́n jẹ tó pé fún ọ̀rẹ́ fún òrónú oore tí ó gbọ́ látara Tinubu sí alábàbà wọn. wọ́n ṣe ìjọba lọ́sùn wọn ṣe káàkiri ṣe kọ́mísánná lẹ́kọ̀ọ́. àwọn yẹn náà tún bẹ́ẹ̀ náà kọ́ kóra wọn tó ń sì tí wọ́n ní Tinubu lè ṣe. ilẹ̀ ó mú wọn. wọ́n lè ó mú wọn. lè jẹ́ àkópapọ̀ wọn fúlàní. tí àwọn bá wọn sí ẹ̀kọ́ fún mi kílẹ̀ eré kí lájẹ́ fún wọn bá fúlàní sí. ìfẹ́sọ̀rọ̀ tó mọ̀ tó lè tó sọ̀rọ̀ sí. wọ́n á bẹ́ẹ̀ bàbá mi. security àbò lè lò pa bẹ́ẹ̀ sì bá a mójútó. kì í ṣe dandan tó bá fẹ́ jogún mi kì í ṣe dandan. fún gbẹgbẹ tó bá lè ṣe káwọn ẹ̀ sọ̀pọ̀tì ká mójútó mọ̀ fún ọ̀dẹ̀ mọ̀ fẹ́ lágbára ẹ̀ kábíyèsí. bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀lé tó gbé sórí mi. mi ò lè gbá bá ní Nàìjíríà mi ò lè ṣe kankan fún abúlé bá ní Nàìjíríà ní kúrò wọn bá mi ló wọn bẹ́ẹ̀ lórí wọn sọ fún German wọn kọ lẹ́tà yẹn wà lọ́wọ́ mi tí Nàìjíríà gọọmẹǹtì bá ti kọ sí German gọọmẹǹtì pé àwọn òṣèré passport wípé lọ́gbàá gọọmẹǹtì wọn wọ́n tẹ̀ ní ìyẹn bí. so tí ìbá ẹgbẹ́ criminal ti gbé wá sí ìlú wa táwọn kẹfà kan sọ fún àwọn ọmọ sọ ní bára bí òfin tí ìbá sọ
ẹni tó bá kú lóṣù bẹ́ẹ̀ ọmọ òkú fẹ́ pa ní àwọn náà tẹ̀lé tó kú mọ̀ bá wọ̀ lọ́dọ̀ bàbá mi àwọn abá yẹn sì bàbá èyí ni bàbá wa bàbá yìí bá ti rẹ̀ ní olùkọ́ ní tọ́lágbára lórí bẹ́ẹ̀ sì bá wa mójútó àwọn ọmọ yẹn rẹ́dì láti ṣiṣẹ́ wọ́n bá yọ wọ́n tẹ̀lé kúrò lórí ìgbàlódé ní ọ̀hún láyé máa ń ṣe dáadáa ní ìgbéra nígbà àbọ̀mí ní ẹ̀ka bíi sùn. nípasẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà ni la fi mí la fi sọ́kùn fi sósì níjọba ìdìbò sí wa lọ́wọ́. kò tẹ̀lé wá bọ́ sí wa lọ́wọ́ tán ká wá sọ pé àmọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n bá wa fojú àdúgbò kí wọ́n gba ìwọlé. Owó nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ wọ́n á fi fún ẹ. Ó tún bẹ gbogbo àwọn ìjọba káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Yorùbá, kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ kí wọ́n rí sí ọ̀rọ̀ ẹ̀, wọ́n dá sí ọ̀rọ̀ ẹ̀. Bẹ̀rẹ̀ láti ẹni tó ń jẹ́ olórí wọn, Dàpọ̀ Abíọ́dún, olórẹpírẹ́sẹ̀ntì wọn, Southwest Governors Forum, chairman wọn, kí gbogbo wọn jọ koríkorí oríṣi ọ̀daràn kí wọ́n lọ bá wa bẹ ààrẹ orílẹ̀-èdè kí wọ́n wo nǹkan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ kó ní òmìnira títa rẹ̀. Èyí tó ti ṣe ní òkè òkun ti tó gẹ́ àníjẹ ní Nàìjíríà báyìí. Èyí tó tún jọmọ ní pé nínú ọ̀rọ̀ tó béèrè, ètò ààbò tí ìjọba ń ṣe lọ́wọ́ báyìí káàkiri tí wọ́n fẹ́ lo àwọn local vigilante láti lè ṣe káàkiri gbogbo Nàìjíríà náà fẹ́ ṣe. Fún ti Southwest máa ń kọ níwèé sí chairman Governors Forum. Mo recommend ìwọ Sunday Igboho. Láti lè gbẹ́wọ̀ ló ẹ̀dì ti Southwest. Nítorí pé
tó bá tọ́ símú là á rẹ̀ mú. Pàtàkì jùlọ ó ti jà takuntakun fún ilẹ̀ Yorùbá. Ọwọ́ àwọn ètò ti ṣe yìí náà ó fi wá jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí pé káwọn àbọ̀ rẹ̀ kọ́mẹ̀ntì ẹ̀. Mi ò bá láṣẹ fún ìjọba àpapọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n. Ẹ̀bẹ̀ jẹ́ ni mo dẹ̀ bẹ̀ àwọn gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó kí gbogbo wọn kó kóra wọn papọ̀ wọ́n lọ bẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ tó bá wa wà ní ètò ààbò tí wọ́n ń ṣe lọ́wọ́ kí wọ́n jẹ́ ìwọ ẹni tó máa jẹ́ olórí wọn láti máa bá wa ṣe káàkiri gbogbo state kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo lè fẹ́ sọ fún àwọn ènìyàn àti ìjọba ibi tí mo ti mọ Sunday Igboho dé ní pé kò ṣe jàgídíjàgbọ̀ èèyàn kò ṣe kírímínà. Jọ gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó yẹ tó bá òfin mu láti lè fi dáàbò bo gbogbo wa lé ilẹ̀ Yorùbá lápapọ̀ òníkẹ́ ìṣe òun. Ẹ gbọ́dọ̀ rúfin ẹgbẹ́ lè ti ṣe gbogbo ẹ̀ ní ìlànà tó bá òfin mu ní nǹkan tí mo rẹ̀ kọ́ bẹ́ẹ̀ nìyẹn. Ní ìwé màá dẹ̀ fi ránṣẹ́ within 48 hours. Within 48 hours sí Southwest Governors Forum màá dẹ̀ kọ èyí tí mo máa fi ránṣẹ́ sí ìjọba àpapọ̀ ààrẹ orílẹ̀-èdè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo kàn fẹ́ sọ kọ́kọ́ fún yín. Mo lo àkókò yìí sọ pé àwọn ò lo ọdún mẹ́jọ tán o. Ìjọba àpapọ̀ ò ní kúrò lọ́wọ́ wa títí di 2031. Mi ò mọ tí ọmọ Yorùbá mi bá máa tún jáde tó bá sọ pé òun fẹ́ contest fine. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ Yorùbá ní títí di 2031. Òbílẹ̀ àbí mi òbílẹ̀. Lórí ẹ láti lè bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tó wà lẹ́yìn gbogbo ẹ̀ náà máa ṣe. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin tí ẹ dúró ti iléeṣẹ́ Sharp and Laugh TV tí a jọ bẹ̀rẹ̀ fọ́nrán yìí tá a dẹ̀ jẹ́ wò ó dé òpin ilé ayé wọ̀ náà kò ní bàjẹ́ ìjẹ̀mí wa kò ní nira ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ̀rí pa ti ṣàdéhùn fún wa pé bí nǹkan bá ṣe ń lọ àní jẹ́ kí tiwa ó di sí i àdẹ̀ní jẹ́ kó fò wá ru a ó máa rí báyìí pẹ̀lú ògo t'Ọlọ́run ọba. Ẹ rí wípé ètò ààbò ó mẹ́hẹ ṣùgbọ́n gbogbo ọ̀nà ní àwọn ọmọ Yorùbá rìn gbogbo ọ̀nà là ń sá láti jẹ́ wípé a dáàbò bóra wa. Iṣẹ́ ń lọ o pẹ̀lú ògo t'Ọlọ́run ọba Ọlọ́run á jẹ́ kó yọrí síbi rere. Wọn ò ní pa wá wọn ò ní pa wá rẹ́ lórí ilẹ̀ wa wọn ò dẹ̀ ní pa wá run lórí ilẹ̀ wa wọn ò ní gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́. Àmì àṣẹ tó ní gbogbo ọgbọ́n tí wọ́n ń dá nìyẹn wọ́n fẹ́ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ ni kò ní ṣeé ṣe. Lèmi sí wa máa fẹ́ ń bẹ̀ wá yí pé gbogbo àtà tí ń wo fọ́nrán bọ̀ tipẹ́tipẹ́ tá ò tí ì tẹ́wọ́ sí àwọn olóríire alálùbáríkà yẹn tá à ti ń wo fídíò mi bọ̀ tipẹ́tipẹ́ tá à ti subscribe pẹ̀lú àwọn olóríire yẹn alálùbáríkà yẹn tó yẹ pé gbà àkọ́kọ́ ilé ìtàkọ́ ń wo fọ́nrán mi. Ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò yìí pátápátá lọ́wọ́ ọ̀tún á rí tí wọ́n kọ subscribe SUBSYBE ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí báyìí yóò padà yóò wà ní subscribe SUBSYBED
yóò gbé dísẹ́yìn yóò àgbà ago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ ago yẹn ò nírù ẹ fọwọ́ tẹ ago yẹn yóò yí padà yóò wá di ago 3 yóò wá tó wá látòkè wá sálẹ̀ ìṣesí kọjọ́ ọ̀tún fóònù yín tàbí kọjọ́ wá láàfíà èyí tó wà lókè pátápátá tí wọ́n kunu rẹ̀ ní dúdú tàbí funfun tí wọ́n kọ AWS ẹgbẹ̀rẹ̀ òun gangan ní ká tẹ̀ tá a bá ti tẹ̀ àti subscribe àti gba notification yẹn tani lólobó nìyẹn ní kéré tá a bá ti ń gbé fọ́nrán sórí YouTube tá à ń gbé live sórí YouTube tá à ń send source sórí YouTube táwọn èèyàn comment ẹni pé àtò comment gbogbo nǹkan tó bá lè kàn máa ṣe lórí channel ẹ̀yin là kọ́kọ́ tí ó kọ́kọ́ máa balẹ̀ sọ́dọ̀ ẹ̀ ń tẹ́ kọ́kọ́ máa rí wò ọ̀yá ẹ jẹ́ ká subscribe ẹ ṣe gan ilé ayé wọ̀ náà kò ní bàjẹ́ ẹ tún máa retí omi o ẹ máa retí omi owó dátà táwọn máa fi wò ó táwọn máa rà táwọn máa fi wò ọlọ́run lè fi wọ́n wa ọlọ́run sì ní fi fóònù jẹ wá níyà àmì àṣẹ ẹ tún máa retí omi ilẹ̀ Yorùbá ò ní dàrú.